sílẹ̀ àpá rẹ̀. Inú ọgbà tó ti dàgbà tó ti kékeré tó ti ṣèwé lẹ́yìn ọmọ kókó ọ̀dọ̀ bá rẹ̀. Tó o bá sì rí ẹni tí ó kù díẹ̀ káàtó bóyá ọ̀rọ̀ òye ni bóyá wọ́n wá gbógun ti ilé àfà rẹ̀ wọ́n ń bú ọ wọ́n àtáàkì ẹ tí wọ́n fi àtáàkì ẹ wọ́n fi àtáàkì àfà rẹ̀ kò gbọ́dọ̀ parí lọ́dọ̀ tiẹ̀ láì tí parí lọ́dọ̀ àfà rẹ̀ ìwà mùnáfíkì nìyẹn. tó bá yẹ parí lọ́dọ̀ tiẹ̀ ọ ìṣe èèyàn dáadáa. láì ìṣèyà òbí ṣèyàn dáadáa ọ̀dàlẹ̀ ni ẹ́. wọ́n bú bàbá rẹ̀ ọ̀tá bàbá rẹ̀ àtọ̀tá rẹ̀. wọ́n wá wá sọ́dọ̀ ọmọ pé ẹjẹ́ ọ̀rọ̀ yìí ó tán. Bàbá ni ó ti tán. Ó wá gbà lálejò. Ó sì kú ti bàbá rẹ̀. Ó kú ti bàbá rẹ̀. Tí o ti parí lọ́dọ̀ ti bàbá ẹ̀. Ọba ló ti parí lọ́dọ̀ tiẹ̀. Ọ̀dàlẹ̀ ni ẹ́. Ìtúrẹ́yà ni ẹ́. Mọ̀náfìkì ni ẹ́. Ilé lóko lájò lẹ́yìn òjò gbogbo ní káàbọ̀ sí orí ìtẹ̀wé Mùsùlùmí. Mo kí n pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́lá fà láti máa wò kàn ní Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe òkú ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Gbogbo alágbára ẹwẹ̀ yín o. Ẹwẹ̀ yín lẹ́jọ́. Ibi ẹ ti dìde. Ẹ má ṣàgbére síbẹ̀. Ẹ má ṣàgbére síbẹ̀. Ẹ má kì í yẹn máa ń lọ́wọ́ tó lóyún pa á. Gbogbo ẹni tó bá ń lo ìràwọ̀ Musa, ìràwọ̀ Ànábì Musa, bó ṣe ẹgbẹ̀rún èèyàn lóore wọn à ní san. Wọ́n ò fìbí sú ni. Lára ìmọ̀ràn ni ẹ. Lára ìmọ̀ràn nù. Lára àmọ̀ràn ni ọ̀rọ̀ wọ́dà ilé tó ọ̀pọ̀ kéèyàn sí ni. Ọbọ̀. Ó padà fàyàn lásọ yá. Yóò fàyàn lásọ yá. Bẹ́ẹ̀ bá ní ókè o, ẹjẹ́ àfi èèyàn ń du ipò ọba, àbó ń du ipò kan. Kó tó débẹ̀, ẹ máa wọ àwọn olóṣèlú. Wọ́n mọ promise tán nílé ṣe. Ẹ fọkàn balẹ̀, àfi balẹ̀. Epo wọn. Àfi balẹ̀, oúnjẹ wọn. But ó ti débẹ̀ náà. Kó tó débẹ̀, dọ́là máa wálẹ̀. Dọ́là ó wálẹ̀. Gbogbo nǹkan. Promise gbogbo wálẹ̀ fúnra náà. Ìjẹ́ débẹ̀ tán. Bẹ́ẹ̀ náà ni gbogbo oyè. So, oyè báyìí sílẹ̀ o. Ẹ̀yin mọ̀ríkà sí ẹ̀yin lẹ́ lóye yìí o. Ẹ̀yin àdàbí ẹ̀yin ló kàn o. Ẹ bá fa ẹnìkan ta. Ẹ fọmọ oyè ta. Ọmọ yìí tẹ́ bá fa ta, kẹ́tò fa ta yóò rọ̀ wọ̀ bí ẹ̀kọ́. Ẹ sì rí mi tákẹ́ tó fà mí kalẹ̀ mọ́ wọ́rì. Gbogbo ọ̀nà àti ọ̀lẹ́yìn. Àfà, wọ́n bá igbó pa àṣẹ fún tán. Díẹ̀ nínú èèyàn ni máa ń wẹ̀yìn wò. Àfà mi ò gbọ́. Jẹ́kọ́ ló tẹ ọ̀pá àṣẹ tán díẹ̀ nínú èèyàn ni máa ń wẹ̀yìn yóò kó sódà sápáre. Yóò máa lo idà. Torí yóò ti ní àwọn mọ̀nkúsí. Àwọn àwọn náà pè ní mọ̀nkúsí àwọn èèyàn rádaràdán. Àwọn èèyàn mọ̀rànmọ̀ràn. Àwọn followers rádaràdán. Àwọn alákùnkùn èèyàn. Nígbà tó mọ́ ń bú bàbá rẹ̀ tẹ́ ń tì lẹ́yìn. Lẹ́yìn kó rí tí náà dàrú. Ọmọ ń rí bàbá rẹ̀ fín, ẹ̀ ń tì lẹ́yìn. Èèyàn kí lọ́dọ̀ àfà, ń bú àfà rẹ̀ nítorí pé ó rò pé ń gòkè. Ẹ̀ sì ń tì lẹ́yìn. Ẹ rí pé ẹ̀yin followers ẹ̀ rí kó rí ti dàrú. Orí yóò pé platform follower ní. فبقى عليه وآتيناه من الكنوز. Ọlọ́run ní lóòótọ́, Ànábì Musa kọ́ Kárúnà kéwú, ó tún ṣàdúrà fún pé kó ní owó, Kárúnà sì ní owó. Lóòótọ́, Ọlọ́run náà jẹ́rìí sí pé wàá tẹ̀yìn náà àwọn Ọlọ́run fún mínà ìkùnú sí. وآتيناه من الكنوز
débi pé máa yí náà mọ̀fá tí a wúlọ́ tà núhù bẹ̀rẹ̀ ó sì bá ti hó lè kú wá tì. máa iná màtà tí àwọn látànúhù nínú sì bá ti hó lè kú wá tì. Látànúhù. وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة. Kọ́kọ́rọ́ ilé owó rẹ̀ wú àfá owó púpọ̀. Tán bá fẹ́ lọ ṣí ilé owó rẹ̀ nígbà náà, àwọn owó sílífà náà fi ń ṣe owó ńgbà ẹ̀. Sílífà. Owó yẹn, kọ́kọ́rọ́ ilé owó yẹn wúwo débi pé èèyàn bí 50 ló máa ń ṣí kọ́kọ́rọ́ ẹ̀ náà máa ń ṣí ilé owó yẹn. Ó wúwo gan bèèrè wúsìbà àwọn ìjọ náà fẹ́ lọ sí. Ilẹ̀kùn náà tóbi ó wà yàmì ó lè kú wà àwọn tí wọ́n jẹ nkánu gan ni wọ́n lọ sí. Kìí ṣerú àwọn èèyàn fẹ́lẹ́fẹ́lẹ́ ibi tí kọ́kọ́ lówó ìgbòde tí káàrù náà lówó pọ̀. Ìsìnkọ́ lọ́la ó kó mú. Àwọn èèyàn rẹ̀ wá ń sọ fún ìwọ Kárúnà, rántí ibi tó ti bẹ̀rẹ̀ o. Rántí pànàbí Musa láàfáà rẹ̀ o. Láàfáà méjì o. Àìmóore ní kí a tó máa sọ pé lẹ́yìn àfáà tó ń ti kéwú lọ́dọ̀ rẹ̀, àfáà kan tó ń bẹ tó fàṣírí hàn ọ́. Àṣírí èwo? Àṣírí wo ni ò sínú Kùránì? Àṣírí wo ajẹ́kẹ́mọ́kùnrin ọmọ nìyẹn. Lẹ́tà náà bẹ̀rẹ̀ lóṣù bá tí ó lè kú àti ìsìnkálà lápò kò lápò. Ọlọ́run nífẹ̀ẹ́ fáàrí, Ọlọ́run nífẹ̀ẹ́ kí a máa ṣe fáàrí. Ọlọ́run nífẹ̀ẹ́ kí a máa ṣe yára kó wà ní tákùtákù. Ní tákùtákù. Tí n bá pọ̀nyàn lé, tọ́jú orí ni kìí ṣe màkáàmà. Àfá rẹ̀ ń bẹ láyé. Kí ni ká pè tí wọn? Àwọn àgbààgbà ń bẹ láyé. Àgbà onítán lórí ilẹ̀. Ó mà ṣe o. Ọlọ́run fẹ́ràn fáàrí. Ọlọ́run fẹ́ràn fáàrí. Tó ń gbéraga sọ́gà rẹ̀. Tó ṣàgbéré sọ́gà rẹ̀, tó pa máa rẹ̀ lórí. Ọ̀parun. Ọwọ́ tó padà parun bí ti Kárúnà ni. Báwo ò fẹ́ kọ́ parun? Àfẹ́ ọparun. Afẹ́ kọ́ yí padà. Afẹ́ yí padà, olèmọ̀ràn yìí fi wáyé. Dá lóhùn. Lọ́la àmàlà wà nígbà bàbá sọ́kà bí i. Báyìí kàánà wò. Wọ́n kàánà wò rà yóò kọ̀rọ̀ lé lórí láàbí lọ. Àṣẹ́kẹ̀ ìfèrí ò ní jèrè. Àṣẹ́kẹ̀ ìfèrí ò ní jèrè. Ọlọ́run wá ní tílẹ̀kà dárò ilẹ̀ àhírà. Ilé tá ń lọ òun táwọn ọkàn. Ilé ìkẹyìn. Ilé ìkẹyìn, ilé ọ̀rọ̀ ìbọ̀wà ìjẹ́ náà. Àwọn tá a pèsè fún ni àwọn láyìí rí dúnà tí wọn ò tiẹ̀ gbèrò. Olùwá láti ṣègbéraga. Láti ṣègbéraga tí mo gbèrò tákùtákù tí mo rẹ̀ tákù lórí ilẹ̀ tí mo ṣègbéraga. Ọmọ ni wọ́n ti dé ọ̀rọ̀. Tí wọn ò ríra wọn pé mọ̀káàmù káwọn wà mọ̀káàmù. Wọ́n wá mọ̀káàmù ló ti gbogbo ayé lọ. Allah subhanahu wa ta'ala mo fi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo fi búra. Mo sọ̀rọ̀ ẹnu létí tó jáde. Níjọ́ kan èmi pẹ̀lú bàbá mi Sheikh Jamiu. Àti bàbá wa ṣé ò sọ́ọ́lì òun kò kéwù. Àwa kú àwọ rélùwé Ọ̀fà, àwọ rélùwé ẹ̀ nílùú abọ́lẹ̀ lọ́fà. Báà mi wá ní ẹjẹ́ àjàdọ̀ Sheikh Jamiu bí lálà. Mo wà ní déédéé bí ọmọ ọdún 9 going to 10. Mo tẹ̀lé wọn lẹ́yìn jelejele. Bí Sheikh Jamiu bí lálà ṣe rí mi báyìí tó wò mí báyìí. Sheikh Jamiu ní Sheikh Habudu Rọ̀zíìdì alọ́bùdùbà bí káàbà. Láìsí ṣe pé wọ́n ti ríra rí tẹ́lẹ̀. Láìsí pé a ti ríra rí, wọ́n ní Sheikh Habudu Rọ̀zíìdì. Mo wá ń bi bàbá mi pé bóun náà ṣe mọ̀ pé mò ń jẹ́ Abdul. Orúkọ yìí.
ṣé òsọ́ọ́lù gangan ló mọ bàbá Bílálà wọ́n ní ẹ̀jẹ̀ pàtàkì náà fẹ́ yà bá mi ló dá báwo mi sì máa tẹ̀lé ọmọ wọn ni ibi tán mọ́ yẹ jájọ yà tí ò jẹ́ mi Bílálà bàbá ní àwọn èkúté kan jẹ búrẹ́dì àwọn òfin wọn yọ̀ọ̀dá tán fi jẹ búrẹ́dì náà bá gbéyà lọ́kùnrin yóò pẹ́ wá. Àwọn yóò pẹ́ wá ìwé èkúté. Ní ìkàlà àmọ̀tẹ́mi rí o. Ní èkúté. Báwo èkúté ṣe pọ̀ dé nìyẹn? Báwo ṣe pọ̀ dé nìyẹn? Oríṣiríṣi èkúté àti funfun àti dúdú. Àyẹ̀dẹ́nu rẹ̀ mọ́ fófófó. Eléwo ló jẹ búrẹ́dì mi. Eléwo ló jẹ búrẹ́dì mi nínú àyè èkúté wọ̀nyí. Ṣé mo fi lé lọ́wọ́? Ṣé mo fi búrẹ́dì lé lọ́wọ́ rẹ̀? Àwọn èkúté bá wojú ara wọn. Ẹ mọ̀ sí wa mú ìgbálẹ̀ bí ẹyọ méjì wá kó bẹ̀ ẹ̀yìn láti parí àti mọ bí wọ́n wọ̀. Ó ní nígbà tẹ́ ti wá jẹ búrẹ́dì mi omi tẹ́ bá ń gbé kaná ńkọ́ omi táwọn wí ṣùgbọ́n àlàlá yìí kí ni iná ẹ̀ náà fi kí ni kẹ́tù náà ti máa ẹ̀lẹ́tíríkà ló pọ́n. Omi yẹn ojú bí kọ́ọ̀bù kan náà lọ náà bá da pálí ṣúgà kan sí. Àdúgbà ti ní òsì tó omi gbóná. Omi tí ń hó náà bá fọwọ́ rò náà bá gbé mu. Láì sẹ́mi. Láì sẹ́mi, wọ́n ní agbé mu bẹ́ẹ̀ ni. Ṣé ò bá wọlé? Àwa jókòó títí bá mi ní. Afá jámọ lọ tí a jámọ lọ. Ó lè má jáde sí amọ́bà fún ó bá tẹ̀ lọ́nà. So, n tẹ̀mí rí àwọn wòlé Ọlọ́run wà. Ṣùgbọ́n àwọn tọpọlọ wọn ti kú, wọn ò ní òsín tó jọ bẹ́ẹ̀. Òsín tó jọ ní àwọn tọpọlọ ti jẹrà títí rùn. Títí rùn. Títí rùn. Ó lè sọ ìdáhùn ìdáhùn láti mọ̀ wípé ní àwọn abánáwé tí àbúrò sí ni wọ́n jẹ́. Nítorí wíńjọ́ náà wà láì ọ̀rọ̀ yẹn, ó yà mí lẹ́nu. Ṣé wàá bẹ̀rẹ̀ sí wòlíì Ọlọ́run? Wòlíì Ọlọ́run. Òbí tí wòlíì yẹn ti ń bọ̀. Wòlíì Ọlọ́run. Wòlíì Ọlọ́run. Bó ti wá wíhun, n ò wá èmi gan òró lọ́kàn. Pé kí n máa wá fi ṣègbéraga. Ó sì ti rámì lára wọn ni. Ó sì ti rámì. Ó sì jọ bẹ́ẹ̀ lóòótọ́. À ń kú ọbẹ̀ gẹ́rẹ́ tí mo kọ́ ọmọ ọdún 10. Lọ́lọ́ ti nù mí lẹ́nu mímọ̀. Ní mo ti mọ Kùránì tó ti yé yékéyéké tí mo ti ń kọ́ọ̀yàn. Àwọn tí mo wá máa ń kọ́ ń kéwú, àwọn afẹ́ràn mi débi pé wọ́n máa ń fún mi lówó. Máa fún bá mi pé ẹ má fún mi lówó jẹ mọ́. Fún mi lówó jẹ máa dákun. Mo fàgbára lọ́rẹ̀. Nígbà mo ti láti ọmọ ọdún 10. 10 years. Àmà 10 years sí kò bisikíìtì. Tá a fi wá bá débi tá a bá dé lónìí. Kẹ́nìkan wá máa sọ pé kinní kan ló ń gbé tó ń gbìn. Àwọn ọmọ wo ni? Kí ni ń ṣe ọ́? Ìyá sí ọ́. Kí ni ọ̀rùbá ni ó máa sọ kalẹ̀? Sọ́ọ̀ ń sí èrè ni. Àwọn ìṣẹ́wìn. Bí àṣà àwọn kan, a ní sọ́ọ̀ ń sí èrè ni. Ntẹ̀mẹ́ tó sọ nínú fíìmù jagunjagun, abẹ́ ń sí èrè. Abẹ́ ń sínwìn ni abẹ́ ń sí èrè. Tìrìkàdámù láti ọ́tù. Ó ń gbọ́ bọ̀. Àdánù ilé ní ìlera lórí dúnà mú wá kìlá ní ọ̀pá sáádà. Wọ́n lè àgbìmọ̀ lórí ọ̀pá kìí. Àfà, tí ká bá lọ Sáúdí, bá lọ Mọ́kà pẹ̀lú àwọn ọmọ mi, kí n tẹ̀síwá wá lọ. Níjọ́ kan a fẹ́ lọ ṣàdúrà, wọ́n ní a fẹ́ lọ ṣàdúrà fáwọn èsì níbi ìtìláṣẹ́. Mo sì ti mọ̀ pé tá a bá ti fẹ́ lọ sí nǹkan tó jẹ́ gbòógì bá òjò gbọ́dọ̀ mọ́rọ̀. Tó wáyé pé ṣé wùmí ní ìwúrẹ́ wọn yóò wókè, yóò máa ṣẹ̀dí wújẹ́wújẹ́ máa ṣẹ̀dí wújẹ́. Ilẹ̀ ń wí irọ́ lẹ̀ pa. Irọ́ lẹ̀ pa láì mọ̀ pé ìjàpá rẹ̀ ṣọ́ọ̀ṣì. Ọlọ́run ò lè tó bá. Ọlọ́run ò lè tó bá. Bọ́ọ̀lù wọn bá ṣe nǹkan kò gba wàhálà. Ẹ dákun gbà tá a lọ́jọ́ náà bá a ṣe lọ tá à ń ṣàdúrà. Ẹ dákun kí ló wẹ̀ wá lọ kí ló wẹ̀ wá bọ̀. Òjò ní kàrámọ̀nù. Bẹ́ẹ̀ náà ní lọ́dún kan èmi àti bàbá àdínì wa aláàjì wa Masudi Olúgbani a wà ní Maka Antawaf. Mo wá ní
Alhaji Masudi Olúgbani mo fẹ́ kẹ́ ẹ pé ilé mo ní ẹ jẹ́ mọ̀ pé sábàbí bá a ti ń ṣe yìí tójò ń rọ̀ ní Mákà yìí òjò ń rọ̀ nílé báyìí náà o lákòókò kan náà lásìkò kan náà Olúgbani ẹrù bẹ́ẹ̀ òjò yẹn ó sì wá dénú hòtẹ́ẹ̀lì wa tó bá ti dá yóò dá nílé bàbá wa dúró nígbà tá a wá dé ilé bàbá wa pe ilé ara ilé ní òjò ń rọ̀ ní ìsìn náà ló dá mo ní sẹ́tì pé mo sọ wá ní Allahu Akbar kàrámọ̀nù gbogbo àwọn ẹni Ọlọ́run wọn à lè tán mi ò sọ fún yín pé ẹni Ọlọ́run lè ní o kọ́lọ́run kà wá kún wọn ní o ó lè máa ní àbó náà ń pèrè ẹ̀ bákan n ò pe ara mi bákan o bóyá nǹkan kan là ń ṣe tọ́lọ́run fi ń ṣe bẹ́ẹ̀ mọ̀jà lè fi ilẹ̀ Ọlọ́run kó kà wá fáwọn ẹni rẹ̀. Gbogbo àwọn tó sì ń ṣe tọ́lọ́run fẹ́ kọ́lọ́run má jẹ́ kí Ṣẹ̀tánì ráyè lọ́dọ̀ wọn. Àlùbáríkà Ànábì Muhammad. Kéle jẹ́ ẹ̀kọ́ gidi. Ẹ̀kọ́ ni kó jẹ́ fún wa. Fẹ́mi àti ìwọ tó lọ tọ́ fún lówó tó lọ fún lọ́lá àwọn onímọ̀ kan ọ̀gbọ̀rọ̀ bàtà sílẹ̀ àpá rẹ̀. Inú ọgbà tó ti dàgbà tó ti ṣe kékeré tó ti ṣe wé lẹ́yìn ọmọ kókó ọ̀gbọ̀rọ̀ bá rẹ̀. Tọ́ ọ bá sì rí ẹni tí ó kù díẹ̀ káàtó bóyá ọ̀rọ̀ òye ni bóyá wọ́n wá gbógun ti ilé àfáà rẹ̀ wọ́n ń bú ọ wọ́n àtáàkì ẹ tí wọ́n fi àtáàkì ẹ wọ́n fẹ́ àtáàkì àfáà rẹ̀ kò gbọ́dọ̀ parí lọ́dọ̀ tiẹ̀. Kò gbọ́dọ̀ parí lọ́dọ̀ tiẹ̀. Láì tí parí lọ́dọ̀ àfáà rẹ̀. Láì tí parí ní ọ̀dọ̀ àfáà rẹ̀ ìwà mùnáfíkì nìyẹn. Tó bá yẹ parí lọ́dọ̀ tiẹ̀ ọ ìṣe èèyàn dáadáa. Láì bìtírẹ́yà òbí ṣe èèyàn dáadáa. Láì bìtírẹ́yà. Ọ̀dàlẹ̀ ni ẹ́. Wọ́n bú bàbá rẹ̀ ọ̀tá bàbá rẹ̀ àtọ̀tá rẹ̀. Wọ́n wá wá sọ́dọ̀ ọmọ pé ẹjẹ́ ọ̀rọ̀ yìí ó tán. Bàbá ni ó ti tán. Ó wá gbà lálejò. Ó sì kú ti bàbá rẹ̀. Ó kú ti bàbá rẹ̀. Tí o ti parí lọ́dọ̀ ti bàbá ẹ̀. Ọba ló ti parí lọ́dọ̀ tiẹ̀. Ọ̀dàlẹ̀ ni ẹ́. Bìtírẹ́yà ni ẹ́. Mùnáfíkì ni ẹ́. Ẹ wá àtúnṣe bí gbogbo rẹ̀ ó ṣe lọ yányán. Ó ṣe lọ yányá. Ẹ kí wọ́n sọ fún yín béèyàn bú mi wọ́n bú tèmi. Àbọ̀ òkú tiẹ̀ padà. Ibi tó yìí ti bú mi àá tọ́jú ẹ̀. Ó lè fẹ́ lọ ilé ẹjọ́. Èmi náà pẹjọ́. Apẹjọ́ ni. Mo fi hàn. Bẹ́ẹ̀ ni. Tó ṣe fẹ́mi rèé o. Tó ṣe fẹ́mi rèé. Tèmi náà fi ṣe tí mo ṣe. Tèmi náà fi ṣe tèmi ọba ní kòrè ní ẹ́ mẹ́ni kòrè wà bẹ́ẹ̀. Ẹ sọ fún wọn bẹ́ẹ̀ nìkan kan sọ̀tá. Bẹ́ẹ̀ ni. Mi ò everybody ọ̀rẹ́ mi ní everybody. Bẹ́ẹ̀ ni o. Mo máa ń tí mò ń ṣe mo dẹ̀ dára mi lójú. Gaskiya. Mi ì ṣalábòsí. Nítorí bá fi mú ẹ yíwọ́ sọ́dọ̀ mi, wàá yíwọ́ ẹ padà. Wàá yíwọ́ ẹ padà ni àwòrán yẹn kàṣọ́gbó. Bí n bá rí pé o jẹ́ gẹ́gẹ́ bí ọmọ mi, màá correct ẹ. Tó o bá sọ pé mi ì ṣe bàbá rẹ, tó wá rí mi fín, màá àtáàkì bàbá ẹ̀. Màá àtáàkì bàbá ẹ̀. A jẹ́ pé o lẹ́kọ̀ọ́ nìyẹn. O lẹ́kọ̀ọ́ nìyẹn wà kọ́ ẹ nílé nìyẹn. Kọ́ ẹ nílé nìyẹn. Àwọn akọ níta. Ìwọ kọ́ ni màá bú. Bàbá ẹ̀ ni màá bú. Bàbá ẹ̀ tó jù wọ́n lọ láàbù. Ni màá bú. Ayò. Torí ìdílé ẹ jẹ́ ká lo ẹ̀kọ́ o. Ká lo ẹ̀kọ́. Ìwọ́n tó ti kú yàn náà, àwọn afẹ́lẹ́ lẹ́nu pawó lórí social media. Wọ́n fi pawó. Bàbá wa fi pawó náà, ọ̀rọ̀ àti máa lọ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ ọ̀bẹ onítọ̀hún. Ìwà mùnáfíkì ni ìwà kèfèrí ni. Gbogbo wa ẹ jẹ́ abẹ̀rù Ọlọ́run. Abẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ṣàánú fún wa.